ẹ̀dọ̀gbẹ̀rẹ̀ mẹ́sẹ̀jì wa náà tó bá lẹ́yìn tí ẹ fẹ́ fi kún àbí tó fẹ́ yọ kúrò àbí tó bá fẹ́ ṣe advert kankan àbí promo àwa ń lẹ̀ pẹ̀lú yín àbí jíìmù. So bákan náà ok ṣé ti ẹ̀ẹ́dìkímẹ́ntọ̀ yín tó pátápátá ok kẹ́tí bá wa kí gbogbo àwọn ará lé àti wá present kìíní gbọ́ wa lé gẹ́gẹ́ bá wa vote fún Mr. Alaremu Ojo Chanter gẹ́gẹ́ bí wọ́n sọ pé àwọn ṣe mass communication àwọn dẹ̀ lọ fún àwọn dẹ̀ fọ́dà lọ sí media academy and àwọn media specialist ní Easywealth media hub. So tí vote wọn bá lọ sókè gidigidi a máa gbà wọ́n fún tutorial a máa kọ́ wọn ní 1 or 2 about Easywealth media hub. So let's say potentially or temporarily wọ́n jẹ́ wọ́n máa jẹ́ presenter wa ní Easywealth media hub wọ́n wà ní presenter department Easywealth media hub. So ẹ vote wọn.